kànáà wọn sókè mo fẹ́ sọ̀rọ̀ kan ó ń tọ́sà mí dèèyàn lẹ́yìn 2011 2010 à ń kàmbé fàkálà ẹnìkan ló máa ń gbowó fún mi ẹni tó máa ń gbowó owó ṣó owó kàmbé fún mi dáyé bí má ṣe kàmbé lẹ́yìn tó bá dára àwọn tó na kò ní tètè fún mi lówó ó wà níjọ́ kan ó wà nílé àkàrà ń bọ̀ ẹ mọ̀ pé ọmọ ọ̀tá tó bá jọ́ ọmọ ọ̀tá ó yìí máa wà lára ẹni bálà ó ṣe ń bọ̀ ọ̀gá ọ̀ fún mi lọ́wọ́ mi ní wá bí mọ́. àkàrà gan òun fi ta lé lẹ́yìn mo lè pọ̀ lè gbá mi létí lórí mímọ ìlú olórin ilẹ̀ mi. ọ̀gá gómìnà wọn fún mi lọ́wọ́ mi ní wá bí mọ́. ó ní ẹ pé wá kí ló fẹ́ mo forúkọ bẹ́ẹ̀ nìyẹn láti 500,000 bẹ́ẹ̀ máa ń fún mi. Olùbámu mi ni kọ́ mọ́ 500,000. No. Olórí àti kẹ́mi wọ́n máa wò mí lé ìyàwó gómìnà jọ ẹ̀ Kẹ́mi Akálà wọ́n ní ọ̀yà láti èdè ọwọ́ kọ́rẹ́nsì ẹ̀yin ní kẹ́ máa sọ ọ́ fún. Ìdí tí tẹ̀sí kọ́gbọ́n ẹ̀ ayé Adédùbú ni abáká àbẹ̀fẹ̀ Adédùbú. Wọ́n ń pè mí ẹ̀gbọ́n kan jẹ́ Wálé Àríyá ló máa ń sọ owó fún wa. So Adédùbú dẹ̀ máa ń lágbé ọ̀sọ́rọ̀ mo dẹ̀ sì ń ṣágbó ńgbà ẹ̀ mo kàn fún òun lẹ́yìn ní Adédùbú ní wá bímọ ẹ wá bí bàbá Adédùbú wá mi wá nílé ìkọ́ mo máa ń pùn crowd Ìbàdàn bàbá Adédùbú wá mi wá nílé pé ẹ bọ̀dá táyé àríyìn mo ní olórin wa sọ́ọ̀rì olórin wa àríyìn bàbá wá mi wálé 6:30 mò ń sọ bàbá mo ní bàbá mi ìwà sílé yín mọ́ owó dẹ̀ ń fún mi kò dọ́wọ́ mi ìjọ ẹ̀ mo ti kọ́ mọ́ ẹ̀ àìjọ ẹ̀ mo lò fàkálà láti ìjọ ẹ̀ onímọ̀ kọ́kọ́ fi ṣe oríire lákọ̀ọ́kọ́ Akálà nìkan sọ owó 33 local government fún mi which is 99 million. nígbà yẹn ó dàbí àná báyìí Túndé trẹ́mù ló fún mi mọ́nítọ̀ ó dàbí àná 2011 ni mo gbọ́ 2015 owó yẹn ń wọlé sùn ó ṣe jú àwọn tèmi 99 million do àwọn tó gbà ń bẹ̀ gbà ń bẹ̀ ṣùgbọ́n at least oyè níbi 60 lọ́wọ́ kàn wò pé láyé gbà yẹn síbẹ̀ mi rẹ̀ gáwú mi rẹ̀ gápá ẹ máa sọ̀rọ̀ Fáyìndé ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn.